Òjòlógbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódò. So mi ò ṣe Islam ó ti wá fẹ́ di logo lẹ́nu àwa mùsùlùmí tá a mọ̀ wípé n tán pè ní al-irtidad kéèyàn lóhun ò ṣe Islam mọ́ gbogbo n tó o ṣe sẹ́yìn ló fẹnu rọ́ọ̀bù dànù pé ó ti waste pé kò wúlò mọ́ kì í ṣe gbólóhùn tó yẹ kó jáde lẹ́nu mùsùlùmí tó ní ìdáyà lọ́kàn tó dọ́lọ̀ mọ́ yẹn lẹ́yìn pé la fi ń bira wa léèrè wípé ẹ̀dẹ́ ènìyàn kí ló fẹ́ gùn má garaka bi rabbikal karimi kí ló gùn ẹ́ tí ò rí èèyàn gùn ọ́ tì kò gùn ọ́ ti èèyàn kò gùn ọ́ ti ẹran kò gùn ọ́ ti gí ó wá jásí pé bi rabbikal karimi Ọlọ́run làyà rẹ̀ kí ló jáde sí ni mùsùlùmí ó máa sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ o làwọn èèyàn ó wá máa bẹ̀ẹ́ wọ́n ó máa rọ̀ ọ́ wọ́n ó máa bá Ọlọ́run bẹ̀ẹ́ kí ló ń kí ọ láyà sírú ọba mi tó jásí pé ní khalaqaka fasawwaka ó dá ọ tán sawwaka ó tún ṣe ọ ní dọ́gbandọ́gba fa'adalaka ìwọ náà dùn rí o létí tí wọ́n máa fi gbọ́rọ̀ àwọn kan ní wọn gbọ́rọ̀ olójú tí wọ́n máa fi ríran òun rí àwọn kan ní wọn ríran o lẹ́sẹ̀ ìwọ ń fi máa rìn àwọn kan ní wọn lè fi rìn o lọ́wọ́ ìwọ ń lò àwọn kan ní wọn lè rí lò àwọn kan wọ́n ń bẹ láyé wọn lè dá aṣọ wọ̀ ìwọ lè dá aṣọ wọ̀ kó o mọ tó ń wọ̀ àwọn kan ní wọn lè dá aṣọ tán fẹ́ jẹ tán fẹ́ mu ìwọ lè dá aṣọ tó fẹ́ jẹ o lè dá aṣọ tó fẹ́ mu ọba yẹn ló wá kìláyà wá kì ọ́ sí kò dẹ́ ẹlẹ́ranko kò dẹ́ ẹ nígi kò dẹ́ ẹ ní táwọn èèyàn máa lù mọ́lẹ̀ àdálàkà ó dá ẹ dọ́gba kí ló gùn wọ́n sọ́lọ́hún téèyàn fi lè bọ́ ta tí ó máa sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ tọ́lọ́hún dì béèyàn bá wá bọ́ ta tó bá lóun ò ṣe ìsìláàmù mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́hun ò fẹ́ ọ mọ́ ẹni tọ́lọ́hun ò bá fẹ́ mọ́ ní máa ṣerú ẹ̀ ẹni tó ti kọsẹ̀ pẹ̀lú Ọlọ́hun ó sì rìnrìn pẹ̀lú Ọlọ́hun ó sì jẹ sọ́lọ́hun ó sì mu sọ́lọ́hun kọ̀ọ̀rọ̀ rẹ̀ ò dá sọ́lọ́hun ní ó wà bọ́ta tẹ́ bá rí ẹ kẹ́nìkan wá bọ́ta lónìí òun ò ṣe ìsìláàmù mọ́ nítorí pé wọ́n owó kárí mi làwọn mùsùlùmí máa ń ná wọ́n náwó fún ìyá ọlọ́ṣun àwọn tó wà ní ìsìláàmù ń kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó o bá lọ ka ìtàn ìsìláàmù àwọn tó gba ìsìláàmù náà ń gbà míì ànábì a máa pín nǹkan ọ̀rọ̀ sọ́dọ̀ wọn ní tìtorí kan lè rí bádùn ìsìláàmù ti rí ṣé ó wàá sọ pé ó ní kárí mi lànábì gẹ́gẹ́ bí n tó ń wí ọmọ kan ó ka kùránì ó ṣí ọmú lẹ̀ wọ́n dáwó fún wọ́n fún un ní umura wọ́n fún un ní umura wọ́n tó fún un ní ájì dákun tọ́lọ́hun ò bá tí ì pe ìwọ fún umura tí ò tí ì pè ọ́ fún mẹ́kà èé ṣe tó ò ṣe sùúrù dàsìkò tọ́lọ́hun ọba mi ò fi pè ọ́ àbọ́lọ́hun ti sọ fún ọ pé ò ní lọ mẹ́kà láyé mọ́ àbó sọ fún ọ pé ò ní lọ umura mọ́ àwọn mùsùlùmí wá dẹni tí ń bọ́ ta lónìí wọ́n ń fi mi ò ṣe Islam wọ́n fi ń ta yín wọ́n ń fi mi ò ṣe Islam wọ́n fi ń ṣe fàárí wọ́n ń fi mi ò ṣe Islam wọ́n fi ń dọ̀wẹ́kẹ̀ bí ìgbà tí Islam jẹ́ àwàdà àbẹ́rẹ́ tá a fi wá rí nínú àwọn èèyàn táwọn náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ ara padà sí ibú má jẹ́ ara padà sí ìgbà má jẹ́ ara padà sáìdá káwọn náà wá bọ́ta kó wá bọ́ta kó máa ṣí díẹ̀ yìí ó ti ń ṣí ní kọ̀rọ̀ tẹ́lẹ̀ kò lè ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ tuntun ẹni ìbàjẹ́ bá ń bẹ lára ẹ̀ ní kọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ tí Ṣẹ̀ítánù bá fẹ́ mú kò ní mọ̀gbà tí ó gbé bọ́ta Ọlọ́run nìkan ló mọ kọ̀rọ̀ kó wá kéèyàn wá bọ́ta kó lóun ò ṣe ìsìláàmù mọ́ wá gbọ́ Ọlọ́run ni ò fẹ́ ọ ń bẹ̀ mọ́ bọ́lọ́n bá fẹ́ ọ ń bẹ̀ Ọlọ́run ò fẹ́ ọ nínú ìsìláàmù mọ́ ni béèyàn bá lóun ò ṣe ìsìláàmù mọ́ Ọlọ́run ni ò fẹ́ ń bẹ̀ Ọlọ́run ò fẹ́ olúwa rẹ̀ ni bọ́lọ́n bá fẹ́ ọ nínú ìsìláàmù ò ní tó ẹni tó lè wírú ẹ̀ jáde lẹ́nu ẹnu wo ló fi wí
ahọ́n wọn ló fi sọ tó máa sọ fọlọ́n pé ìwọ ò ṣe ìsìláàmù mọ́. kódà Fíráùn bó ṣe yí olórí ibú tó níjọ́ tó rí ìtẹ̀rì sódò ògbọ́n tó wí ni ó ní amantu billadhi amanati bihi banu Israila èmi náà gbà pé ẹni táwọn ọmọ banu Israila ń pè lọ́lọ́run yẹn náà lọ́lọ́run èmi náà ó máa sìn ín. ọlọ́run àlànà èé ṣe tó wájú ó pẹ́ dìgbà yìí èmi ọlọ́run ti parí ìdájọ́ rẹ̀ àsọyítà min qabul ó ti yapa ó ti balẹ̀ jẹ́ wa kunta minal mufsidin ó sínú ẹni tó lè ṣe rere mọ́. Fíráùn náà fẹ́ padà bí Fíráùn ti yọ lórí ibú tó nìyẹn o ká má wàá sọ èèyàn tó ń bá ìsìláàmù bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkú nínú ìsìláàmù rẹ kò ní ìnira tó fẹ́ kó bá ìsìláàmù torí pé ìwà ń bẹ̀rẹ̀ kò ní tó fẹ́ sọlọ́ndà. àdìsù àná Muhammad kan sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀gbọ́n tó sọ ni ó ní law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala atqa qalbi rajulin wahidin minkum ma zada dhalika min mulqi shay'an. tí gbogbo ẹ̀yin ayé yìí tẹ́ bá parapọ̀ àwọn tọ́lọ́run ti dá tí wọ́n ti kọjá lọ àtẹ̀yin tẹ́ wà láyé nísìn àlìjànú ni ó ènìyàn ni ó tí gbogbo yín bá parapọ̀ Ọlọ́run nìkan lẹ́ẹ̀mẹ́sìn ẹ̀ ní sìn kẹ́ẹ̀mí ìmọ̀ kò ní torí ẹ̀ fi kún ọlá Ọlọ́run. walaw anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala afjari qalbi rajulin wahidin minkum ma naqasa dhalika min mulqihi. àdìsù yẹn wọ́n pẹ̀lú àdìsù al-Qudusi wọ́n máa ní min mulki shay'an àwọn tí wọ́n ti kọjá lọ látòrí Adam títí dìsí pẹ̀lú àwọn àtàkùnlẹ̀ èèyàn ni o àlìjànú ni o kí gbogbo yín wá sọ pé ẹ ní í sin lọ́hùn mọ́ kò ní í dín kankan kù nínú bọ́lọ́hùn ọba mi ti ń jẹ́ torí pé bẹ́ẹ̀ yín bá lẹ́ẹ̀ sin lọ́hùn sánmọ̀ ń sin lọ́hùn ilẹ̀ ń sin lọ́hùn òòrùn ń sin lọ́hùn òṣùpá ń sìn atẹ́gùn ń sìn ibùdó ń sìn ẹja ń sìn àwọn ẹyẹ ń sìn àwọn ẹran ń sìn kí wàá ń tiẹ̀ tálùkùrọ̀ yẹn sọ pé wà in min shay'in kò sí nǹkan náà illa wa yusabbihu bi amdi rabbi àfi kán máa sin lọ́hùn kódà as-samahu wal ardu àwọn náà ń sin lọ́hùn. so kẹ́nìkan wa máa ṣe fáàrí kó wa máa tagbà sọ lọ́hùn pé mi ò ṣe ìsìláàmù mọ́ sórí èyí tó ti ṣe sẹ́yìn yẹn wọ́n ti rọ́ọ̀bù ẹ̀ wọ́n ti ẹ̀rẹ́ sí ẹ̀ kò sí ń bẹ̀ mọ́ èèyàn ń fẹnu kó bá rẹ̀ lọ́dọ̀ ọba tó ní owó ọlọ́wọ́n ọba rẹ̀ sùsùn mi ò ní í borí mọ́ ó yọ ẹ́ kú ònú àwùjọ ẹni ẹ̀ ó yọ ẹ́ kú òǹbẹ̀ nìyẹn ògbọ́n tó lọ sọ ní Al-Qur'an kó máa jẹ́ kọ̀ fún wa ọlọ́ni walau sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'an tó bá yẹ kó bá ń wọ̀ èmi ọlọ́ni gbogbo ẹni tí ń bẹ láyé yìí kò ná mi ní nǹkan kan kí gbogbo wọn máa sìn mí kò ná mi ní nǹkan kan àmẹ́mi ọlọ́run bí mo ti tó náà ni pé àwọn kan máa sọ wọ́n nù fariqan hada wa fariqan haqqa alayhimu dalala àwọn kan túláàsì nìkan mọ̀nà àwọn kan túláàsì nìkan sọnù túláàsì nìkan sọnù àwọn kan túláàsì nìkan mọ̀nà àwọn kan túláàsì nìkan sọnù àwa láàmú ẹbẹ lọ́n kọ́lọ́ mọ̀jà pẹ̀ láwọn tí ó sọnù kọ́lọ́ ń já pẹ̀ láwọn tí ó bá ìdáyà dọ́dọ̀ ọlọ́run ó gbọ́n tó sọ fún àná Muhammad wa'budi rabbak àtàyà àti yákẹ́lì yẹ̀kín máa sin ọlọ́run tí kò fi dé ni ntí ó mú wa tá a fi sọ pé àṣẹ mọ́ ọlọ́mọdé wọlé tọ̀ wá ẹni tí ò já mọ́ nǹkan kan lọ́dọ̀ ọba tó ní ló lè bọ́ ọ̀tá tí ó máa lóhun ò ṣe mọ́ ọlọ́nilá ìkìrọ̀ àfìdín kò sí kájéèyàn nípa ṣẹ̀sìn béèyàn ò bá ṣe mọ́ ọlọ́run fúnra ẹ ti sọ yìí pé kọ̀dìjà al-haqqu ìsìláàmù ẹ̀sìn òtítọ́ ni wa man sha'a falyu'min ẹni bá fẹ́ kó gbà mí gbọ́ wa man sha'a falyakfur ẹni bá kó fẹ́ kó fi mí lẹ̀ kó lóhun ò ṣe tèmi ọlọ́run gan sílẹ̀kùnlẹ̀ fẹ́ni tó bá lóhun ò fẹ́ ṣe ìsìláàmù mọ́ ó sílẹ̀kùnlẹ̀ fẹ́ni tó bá lóhun fẹ́ ṣe ìsìláàmù bọ́lọ́run ọba mi ti rínu ọlọ́run ọba mi èé ṣọba tó nídìí ẹnìkan kó tó lè jẹ́ ọlọ́run
ó ti ń jẹ́ ọlọ́run qabla khalqi samawati wal ardi kó tó dá sánmà àti lẹ́lẹ̀ ó ti ń jẹ́ ọlọ́run qabla khalqil ins wal jin kó tó dé èèyàn àti àlìjànú kì í wá ṣe pé wọ́n fẹ́ sìn ní òfin ní jọ́lọ́ mọ́ tàbó ń sìn ní ó máa fi jẹ́ ọlọ́run ọlọ́run ọba rẹ̀ ní ó máa jẹ́ dákun tó o bá kú ṣọlọ́run ò ní jọ́lọ́ mọ́ bàbá rẹ kú ìyá rẹ kú ọlọ́run jọ́lọ́run bílé bá wó ọlọ́run jọ́lọ́run bóòrùn bá ràn bí ò bá ràn ọlọ́run jọ́lọ́run ọlọ́run kì í ṣọba tá a máa halẹ̀ mọ́ mùsùlùmí ẹnìkan wọ́n dáwó fún ẹnìkan wọ́n dáwó fún ṣáwa ń ṣe ìsìláàmù wa nítorí kan dáwó fún wa ibi tọ́rọ̀ ń dé yìí ó ti fẹ́ tó àsìkò tí ò yẹ kan dáwó fún yàn lórí social media mọ́ níbi tá à ń gbọ́rọ̀ ìsìláàmù lọ torí ẹni tí nǹkan ò ṣe yóò mọ sásábẹ́ pé nǹkan ń ṣeun lórí irọ́ ìyẹn pọ̀ kódà gbogbo wa tá a lówó lọ́wọ́ yìí àwọn yóò mọ sẹ́ndì mẹ́sẹ̀gì sí wa níbo ló ṣe mọ̀ pé wọ́n fẹ́ sọ wá di 419 àfáà tí ò bá wá ṣọ́ra ọlọ́run dẹ̀ sọ fún wa pé la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run ò la nǹkan kan bọ̀yàn lọ́rùn kọjá ní téèyàn bá lágbára ẹ̀ ẹ̀múyẹ tí mo mẹ́sẹ̀gì wọ́n fẹ́ sọ èmi náà dó ń bára èmi ní mi ò gbà pé mi èé ṣe é ìlú tó wà yẹn ṣé kò sáláàánú ń bẹ torí àwọn mi ń parọ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ tì wá síta ká lè máa tọrọ owó fáwọn mi ò ní tọrọ owó fún yàn ẹni tí ó àìmọye àwọn tí wọ́n ṣàdéhùn fún wa pé wọ́n máa ṣe báyìí fún wa lóṣooṣù tó yẹ pé láti bí oṣù mẹ́fà nísìn èmi ò tiẹ̀ wẹ̀yìn kò tiẹ̀ lóun fẹ́ ṣe àṣìyé ṣàdúrà fún wọn ẹlòmíì tó bá gbá ń ṣe àwọn gbá ẹmọye tó ń fún wọn ni tí ó sì rí bẹ́ẹ̀ so ẹni tọ́lọ́run bá ní ó ṣe ní ó ṣe ẹni tọ́lọ́run bá sì ní kò ní í ṣe kò ní í ṣe níjẹ́ ọlọ́run bá fàyè ṣíṣe lẹ̀ àwa náà ó ṣe tí ò bá fàyè rẹ̀ lẹ̀ á máa ṣe míì káṣá àti máa ṣe tọ́lọ́run kéèyàn kan wá jọ rẹ̀ lójú nínú ayé nísìn kẹ́nìkan máa bọ́ta ìjọ kan làfáà kan náà bọ́ta mọ́ṣáláṣí òun wá pásítọ̀ tí ó wá gbà á Islam yẹn ò sí lára rẹ tẹ́lẹ̀ ni tí ń bá ń bẹ ẹnu wo ló fẹ́ fi wí eré wo wàhálà wo ló kojú ẹ tí ò kojú àwọn mùsùlùmí kan rí wàá gbọ́n tọ́lọ́hun sọ fún wa nínú alukur'an tó bá bá mi lọ sínú suratu al-Hajj tí n bá ní ṣe mistake bí suratu al-Hajj náà ni ó fẹ́ jẹ́ nínú aya suratu al-Hajj níbi ọlọ́run ti ń sọ wípé wa minan nasi man ya'budu Allaha ala arfin aya ẹlẹ́ẹ̀kẹkànlá ló wà ó dà pé Quran 22 ní suratul Hajj tí mi ò bá ní ṣe mistake ọlọ́run ní wa minan nasi ó ń bẹ nínú àwọn ènìyàn kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run mọ̀ wájú bá ti rí ó ló ń bẹ nínú àwọn ènìyàn man ya'budu Allaha ala arfin ẹni tó kàn ń sin lọ́hùn lójú ẹni tó ń sin lọ́hùn láhán lásán ẹ máa gbọ́ yóò máa ṣe wáàsí tí nǹkan bá dé lẹ́ẹ̀mọ̀ pé kì í ṣe oníwáàsí ẹ máa rí yóò máa sọ̀rọ̀ ọlọ́run ẹnu rẹ̀ ó máa dùn níjọ́ tí nǹkan bá kojú ẹ̀ lẹ́ẹ̀mọ̀ pé kò sí nínú ìjọ yẹn Kùránì ní ń sọ ọlọ́run ló sọ pé wa minan nas ọlọ́run mọ̀ wá ó mà ṣírí wa ó mẹni tí ń sìn ó ní wa minan nas ó ń bẹ nínú ènìyàn man ya'budu Allaha ala arfin ẹni tó kàn ń fẹnu lásán báyìí sílọ́hún yóò bọ́ ta yóò máa pè rẹ̀ motivational speaker òun náà máa báwọn èèyàn sọ̀rọ̀ wàláàlì ọlọ́run ò sí nínú ọkàn ẹ̀ èèyàn borí ò túmọ̀ sí bó dẹni ọlọ́run èèyàn wé láwà ní òsọ́ dẹni ọlọ́run èèyàn nírùngbọ̀n òsọ́ dẹni ọlọ́run èèyàn wọṣọ tó dọ̀tí òsọ́ dẹni ọlọ́run láfi rí àdíìsù kan báwọn àfa àti ẹ̀gbà pé kò lálàáfíà ó ní al-islamu alaniyatun wal imanu fil qalbi ó ní gbogbo ohun tó ń pè ní islam yẹn mo gbà ojú ayé ni ó gbọ́ torí tó ń pè ní islam náà ní pé ìwọ náà ṣe ashhadu an la ilaha illallah lisanan ahọ́n ló ti wí àfi qalbika thabitan ṣó jókòó nínú ọkàn rẹ ọlọ́run lọ́ba tó mọ̀ ìwọ náà ń bọ́ ta onírùngbọ̀n aláníyà ń táyé ń rí lára ẹnu òwe láwà ní ayé ń rí ni
òun borí ayé ń rí ni òun bọrùn ayé ń rí ni wal imanu fil qalbi ìgbàgbọ́ inú ọkàn gangan ló wà ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba mi ń wò lànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́gbẹ́ níjọ́ kan ti ń sọ̀rọ̀ ó ní at-taqwa ahuna at-taqwa ahuna at-taqwa ahuna ó ní ìbẹ̀rù Ọlọ́run ọba mi ibi tí ń gbèrè o ìbẹ̀rù Ọlọ́run ọba mi ibi tó wà rẹ o ìbẹ̀rù Ọlọ́run ọba mi ibi tó wà rẹ o yushiru ila sadrihi thalatha marratin ó fi ọwọ́ kan igbá àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níjọ́ tí ń sọ tí ó máa fi mọ̀ wípé la yanzuru Allah ila suwarikum kama qala ar-rasul Ọlọ́run ò ní wo àwòrán yín yanzuru ila qulubikum wa a'malikum yóò máa wo ọkàn tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ yẹn ló fi jásí pé ní mi ò ṣe ìsìláàmù mọ́ kò sí lára ẹ tẹ́lẹ̀ ní o ahọ́n ló fi ń ṣe Ọlọ́run wá ní wa minan nas gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ ta tẹ́ ń sọ pé mi ò ṣe ìsìláàmù mọ́ ò ṣe é tẹ́lẹ̀ lọ́lọ́run wá ní wa minan nas nínú suratul Hajj Quran 22 ayah 11 ó ní wa minan nas ó ń bẹ nínú àwọn ènìyàn man ya'budullaha ala harfin àwọn jẹ́ pé ahọ́n lásán báyìí ẹnu lásán ni wọ́n fi ń sin lọ́hùn tọ́rọ̀ bá dé ẹnu wọn ni ó ti dùn yóò máa dùn lẹ́nu wọn gbogbo yín tẹ́ ń bọ́ ta ọ̀pọ̀ yín náà lẹ́tí sọ̀sọ́kùsọ rí náà tẹ́ máa ní kéèyàn la plate kéèyàn jẹ carrot ṣe dáwà tá nàbí wá ṣe láyé nìyẹn à ń ráwọn àfa kankan náà tí wọ́n máa gbé ibi tẹ́kọ̀ọ́ pọ̀ nú ayé wọ́n máa béèrè pé kí ni Islam sọ nípa oral sex nǹkan kọ̀ọ̀rọ̀ ni wọ́n kì í gbé ta ẹni tí ó bá ṣe nǹkan ẹ ti mọ bóun ó ti ṣe é fi kó wálẹ̀ a máa sọ àwọn tí ó bala káyé mú nítorí káyé lè wò wá káyé lè gbọ́ wa ẹ fẹ́ káyé rí wọ́n sì ti rí yín so ọlọ́ni ń bẹnu èèyàn o man ya'budullaha ala harfin àwọn tó ń fi ẹnu lásán sí lọ́hùn ẹ wá máa gbọ́ o ó ní wa in asabahu khairun níjọ́ tán bá rí dáadáa tí rere wọlé sọ́dọ̀ wọn táwọn náà ń rí owó táwọn náà ń rí ọlá tí wọ́n ń rí dùnú ìtìmá anabihi ọkàn wọn balẹ̀ wọn ní Islam dùn Islam dáa Islam dùn Islam dáa ọlọ́ni wà iná àsọ́bẹ́ tí ó fitnatun níjọ́ tí wàhálà kékeré kan ìdààmú kékeré báyìí tó bá wá dé sí wọn ó ní inqalaba ala wajhihi yóò wá yíjú padà sọ́lọ́run gbogbo ijú ẹlẹ́yà tẹ́ ń jó ni wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ kó tó jó ọlọ́run ti mọ̀ pé ó jó gbogbo èyí tó ọlọ́run ṣe di bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn wọn ọlọ́run fẹ́ kàn tí mọ̀ pé ó máa ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gbogbo ètò ẹ̀ṣẹ̀ ń ṣe tó ń ṣe jàbàjábà nì ọlọ́run fẹ́ ṣẹ̀sìn ó fẹ́ fìyà jẹ yẹn ni tí ẹ bá ṣe pọ́ ọlọ́run fẹ́ fìyà jẹ yẹn ó ní bá dé bẹ́ẹ̀ èèyàn mùsùlùmí ò lè bá dé bẹ́ẹ̀ kó wá máa ṣe báyìí kí wọ́n náà máa ṣe kó máa ṣe báyìí kó wá mú di kó ṣe báyìí kí wọ́n ní wọn ò borí mọ́ o ò borí mọ́ yẹn ń túmọ̀ sí pé ó sí láwùjọ ẹni ọlọ́run mọ́ ń bọ̀ amú àyà yẹn wá kódà tó bá jọkùnrin ni ọ́ tó jóbìnrin ni ọ́ ó ṣẹ̀sìn àwọn màláíkà ń wù ọ́ ayé wa ń pè ẹ́ ṣé o fẹ́ kán wá dáwó fún ọ ni tactics tó kù láyé nìsín nìyẹn o mi ò ṣe Islam mọ́ àbẹ́ẹ̀rí èyí tó pe rẹ̀ ló sì wí èèyàn tó yẹ pé kò ní tájẹ́ẹ̀tì kan kọjá bó ṣe fẹ́ da ẹ̀sìn wo ó lóun fẹ́ béèrè ìbéèrè méje tí wọ́n bá lè fi alukur'ani béèrè tí wọ́n bá fi dáhùn lóhùn àti bíbélì òun ó gba Islam wọ́n dá lóhùn mẹ́jọ mẹ́sàn-án kò rí Islam náà gbà àwọn ìbéèrè yẹn náà ló sì ìjọba rí i pé kò sí owó yóò mú ìbéèrè kan tí ó kó wàhálà báwọn yàn pé wọ́n ní challenge to all Muslim ẹbí yẹn náà sọ́njú òní ẹjọ́ òun ti dárò òun fẹ́ ṣe Islam ẹ ra mọ́tò fóun ẹ kọ́lé fóun ó ń fi wá ṣe yẹ̀yẹ́ wọ́n lọ nírú ẹni yìí ní àṣọ bẹ́tí ó fitnatun tó bá wá rí wàhálà kékeré kan inqalaba ala wajhihi ni wọ́n bá wá yẹ̀yìn padà ọlọ́ọ̀ni látara yẹ̀yìn padà yẹn o ẹ máa gbọ́ o khasira dunya wal akhirah ẹni yẹn ti pàdánù ayé àtọ̀run alukurani ló ń sọ ìnkìláàbù ẹ níjọ́ tó o bá ti sọ pé o ò ṣe ìsìláàmù mọ́ qad khasarta dunya wal akhirah you lose this life and hereafter ṣètò bá tún wá lóò fẹ́ ṣe mọ́
wọ́n á ṣẹ̀ṣẹ̀ wẹ̀ padà sínú Islam. èyí tó ti ṣe lọ yẹn ìyín ti gé lọ. wo bí tó táwọn èèyàn bá tara wọn jẹ́ dé pẹ̀lú ọ̀rọ̀ tí ò nítumọ̀. ó ṣe sọ pé ó jẹ́ èèyàn mọ́ o ó fẹ́ kú ò láyé. abẹ́ sánmọ̀ ọlọ́run ọba yìí náà ló ṣì wá, orílẹ̀ ọlọ́run yìí náà ló ṣì wá, atẹ́gùn rẹ̀ náà ló sì fẹ́ máa gbà sára, oòrùn ẹ̀ náà ló sì fẹ́ máa lo, ìṣẹ̀mí ọlọ́run náà ló sì fẹ́ máa lo, ìjẹ rẹ̀ náà ló sì fẹ́ máa jẹ, imú rẹ̀ náà ló sì fẹ́ máa mú, ó dẹ̀ ń yájú sọ́ba rẹ̀. kí ló ń ṣe wá tá a wá torí social media, social life, social system tó wá dà wá rú mọ́ Ọlọ́run lọ́wọ́ táàrin àwọn àtọ́lọ́hun ń dàrú. tánà Muhammad jẹ́ kó yé wa yìí pé ittaqillaha haythuma kunta, ẹ bẹ̀rù Ọlọ́run ní gbogbo kíbi tẹ́ ẹ bá wà. ìwòjọ́ ti sọ́ọ̀lẹ̀ tí ó mọ̀ pé Facebook ń bọ̀. ìbẹ̀rù Ọlọ́run ti wá sọnù. Ọlọ́run ní minan nas, ó wà nú èèyàn man ya'budullaha ala arfin, ẹni tó ń fi ahọ́n sí lọ́hùn. in asabahu khairun, tí dáadáa bá dé itma'anna bihi, yóò wà comfortable, yóò ṣe fáàrí, yóò jẹ́ káyé mọ̀ pé Ọlọ́run kí àwa náà àyètọ́rọ́ jẹ́ Islam dùn. Islam kọ́dé irú wọn iná ń bọ́ ta nọ́mbà ogbẹ́ tó bá fẹ́ ṣìwà òun gbà yẹn wí o. àṣé Islam yẹn náà kò sí lọ́kàn àwọn náà, ẹnu náà fi ń ṣe bọ́lọ̀ ti wí. Ọlọ́run wa ní in asabahu khairun, tí dáadáa bá kọlù itma'anna bihi, inú yóò máa dùn, yóò máa jó, yóò máa yọ̀ bíi pé kò sírú ẹ̀. wa in asabatu fitnatun, tí wàhálà kan bá wá dé bá inqalaba ala wajhihi, yóò wá kẹ̀yìn sọ́lọ́hun, yóò máa sọ̀rọ̀ tí ò dáa. Ọlọ́run ní látara bẹ́ẹ̀ khasira dunya wal akhirah, ó dẹ̀ pàdánù ayé, ó dẹ̀ pàdánù ọ̀run. Ọlọ́run ní dàlíkà huwal khusranul mubin, eléyìí gangan ní òfò tó fara hàn jùlọ, òfò tó hàn jùlọ. fún mùsùlùmí kó máa bọ́ ta kó lóhun ò ṣe ìsìláàmù mọ́. wo bí tán ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ahlu Yasir, lọ́wọ́ ohun tó kojú wọn. látara pé wọ́n gba ìsìláàmù ni wọ́n pa Ummu Yasir ash-shahidatu al-ula, ẹni tó kọ́kọ́ kúkú pé wọ́n pààyàn lórí la ilaha illallah. sọ pé ò ṣe mọ́, àní màá ṣe. wọ́n dẹ̀ mú ọkọ̀ wọn gún lójú ara. tòun ti bẹ́ẹ̀ ó dẹ́ lóhun òun ò ní padà. kí ló ṣẹlẹ̀ sí wọ? dákun kí ló ṣe ọ́? bàbá Yasir wọ́n pa lójú Yasir. bákan náà tó fi di pé Yasiru gan ẹ̀mí rẹ̀ gbọ̀n pé ká má pa òun. nínú suratu Yunus bá mi lọ sínú aya 106, Yasiru wá gbà pé ká má lè pa òun. ni Yasiru bá ní wọ́n ní kó dìnnà yàn Ọlọ́run, lòun náà bá dìnnà yàn Ọlọ́run. tó wá sunkún lọ bá nàbì Muhammad torí pé ó dìnnà yàn rẹ̀ láhán, kò dìnnà yàn Ọlọ́run nínú ọkàn. Yasiru wá sunkún, ó lọ bá nàbì Muhammad sallallahu ta'ala. mo fẹ́ wo aya yẹn bóyá bí aya kẹfà, mo fẹ́ ó wá sunkún, ó lọ bá Ànábì. nígbà tá Ànábì ti rí, l'Ànábì ti mọ̀ pé nǹkan ń ṣe Yasir. so l'Ànábì wá ń béèrè lọ́wọ́ Yasiru pé kí ló dé. Yasiru wá ń sọ fún Ànábì pé aburú ṣe mí o, nǹkan ti ṣe mí. mo fẹ́ wá àyà yẹn, mo gbọ́dọ̀ rí, kì í ṣe inú bẹ̀yẹn ló wà. bá mi wo nínú, bóyá bá mi wo nínú Anfal náà, jẹ́ kí n sáré wò ń bì. so mo fẹ́ wò já kó rí àyà yẹn. nígbà tí Yasiru mọ́ dọ́dọ̀ Ànábì, Ànábì ńlá ti sọ fún Yasiru pé kayfa tajidi qalbak. Ànábì béèrè pé má wàrọ̀ aka ya Yasir, kí ló ṣe ọ̀yà ìwọ̀nà Yasir. Yasiru ní sharrun, aburú kọlù mí. ó ní kí laburú náà ń bọ̀ wá ṣàlàyé. Ànábì ní kayfa tajidu qalbak, báwo lọkàn rẹ ti rí. ó ní mutma'innun bil imani, ọkàn mi dúró pẹ̀lú Ọlọ́run. Ànábì wá sọ fún Yasiru ńgbà náà, àyà yẹn ó lọ lórí pé illa man ukriha wa qalbuhu mutma'innun bil imani.
so anabi wa ní kí Yasiru padà lọ kó lọ padà sọ fún wọn gẹ́gẹ́ bí òye tànẹ́bì la fi ń sọ pọ́rọ̀ anabi yìí ṣe wáyìí ọ̀rọ̀ alukurani ni wáyìí anabi ní kí Yasiru padà lọ kó lọ ṣàlàyé pé ọkàn òun wà lórí la ilaha illallah Ọlọ́run dẹ̀ sọ àyà kalẹ̀ pé rárá ò gbọ́ pé kó má lọ rárá kó má lọ àyà yẹn ni mo fẹ́ mú jáde yìí àyà yẹn ló wá náà Suratu Nahl ló wà àyà 106 Suratu Nahl àyà 106 Quran 16 ló ti bá àyà tí mò ń sọ yìí àyà wa sọ kalẹ̀ ṣe pé mo ti sọ pé wọ́n pa bàbá Yasir wọ́n pa ya Yasir anabi sì ń kọjá lára wọn kò lágbára àti ṣe nǹkan kan yóò kàn máa sọ fún wọn pé sabran ya ala Yasir fa inna maw'idakumul janna yóò kàn máa ẹ̀yin ará ilé Yasir sùúrù ní ẹ ṣe o Ọlọ́run ti tọ́jú àlìjẹ́nnà lẹ́ẹ̀dẹ̀ yìí nílùú Mákà sùúrù lànàbí ni ó máa ṣe kàn fi pa ya rẹ̀ kàn fi pa bàbá rẹ̀ tó wá kú kán gbẹ̀mí lẹ́mí òun tóun náà wá wò pé wọ́n pa ya mi òun sì fẹ́ ṣe ìsìláàmù yìí ló ń bá sọ pé rárá ó wá dọ́dọ̀ ànábì ní kayfa tajidu qalbaka báwo ló ti rí ọkàn rí ó ní qalbi mutma'innun bil imani Ọlọ́run bẹ́ẹ̀ kò kú mẹ́ ànábì wa ní kó padà lọ kó lọ Ọlọ́run ní rárá la fi ń sọ fún yín pé àdísù èé ṣe wáyìí wàá gbọ́n tọ́lọ̀ ń sọ Ọlọ́run ní wa man kafara billahi min ba'di imanihi illa man ukriha wa qalbuhu mutma'innun bil imani walakin man sharaha bil kufri sadra fa alayhim ghadabun min Allahi wa lahum adhabun adhim. An-Nahl aya 1 pé wọ́n ní òsì ni mo sọ lọ́wọ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé mo gbàgbé orúkọ súrà ni Ọlọ́run ní man kafara billah ẹnikẹ́ni láyé tó bá kọ̀ Ọlọ́run tó lóhun ò ṣe t'Ọlọ́run mọ́ min ba'di imanihi lẹ́yìn tó ti gbà fún Ọlọ́run ìlà yàtọ̀ sẹ́ni tó já sí wípé ní ukuriya wọ́n jẹ́ nípa ni pé kọ́kọ́ torí pé wọ́n fi ìyà jẹ Yasir wọ́n fọ́ọ̀sì ẹ̀ ló fi sọ bẹ́ẹ̀ Ọlọ́run wá ń dá ànábì padà pé man kafara billah ẹnikẹ́ni tó bá kọ̀tọ̀ Ọlọ́run láyé yìí min ba'di imanihi lẹ́yìn tó ti gbà fún Ọlọ́run illa man ukuriha yàtọ̀ sẹ́ni táwọn èèyàn jẹ nípa bóyá wọ́n yọ̀ bọ́ sí bóyá wọ́n yọ àdá sí tàbí wọ́n fẹ́ pa ló wá fi dáàbò bo rẹ̀ Ọlọ́run wá ní wa qalbuhu mutma'innun bil iman jẹ́ pé nínú ọkàn rẹ̀ o ìgbàgbọ́ yẹn jòkó síbẹ̀ ó wà ń bẹ̀ ó ní walakin àmọ́ o man shara'a bil kufri sadra ẹni tó bá jásí pé òun fúnra rẹ̀ ló kàn mọ̀ọ́mọ̀ gbé ìkọ̀tọ̀ Ọlọ́run jáde láti inú ẹ̀mí rẹ̀ tó sọ pé òun ò ṣe mọ́ fa alayhim ghadabun min Allah irú wọn ìbínú Ọlọ́run ti dé látọ̀dọ̀ Ọlọ́run sí wọn túláàsì ni pé wọ́n rí ìbínú Ọlọ́run wa lahum adhabun alim wọ́n sì jìyà ẹlẹ́ta ìró látọ̀dọ̀ ọba wọn Ọlọ́run ìbínú rẹ̀ má jẹ́ ó sọ̀kalẹ̀ lé wa lórí bẹ́ẹ̀ náà ni ìyà rẹ̀ tẹ́mi tí má jẹ́ ó sọ̀kalẹ̀ lé wa lórí wo ọ̀rọ̀ Yasir ìyàwó ló jẹ̀wọ́ ìyàwó ló ń jẹ àwa tòní tá a fi ń bọ̀ tàtàyà ń kó wa sọ́lọ́hun tá à ń sọ pé àṣẹ ìsìláàmù mọ́ àborí mọ́ ẹ jẹ́ káwọn èèyàn máa rí wa tó wá bọ́ ta tó ń jó tó ń ṣe báyìí ìbàjẹ́ tó wà nú ọkàn tẹ́lẹ̀ nìyẹn ibẹ̀ mo lọ́pọ́lọ́ ní wàmínà nurse ó ń bẹ nínú ènìyàn man ya'budullaha ala arfin ẹni tó ń fi orí ahọ́n lásán sí lọ́hùn in asabahu khayrun tí dáadáa bá kọlù itma annabi ọkàn rẹ̀ ó balẹ̀ inú ó dùn yóò máa ṣe bíi pé kò sírú ẹ̀ yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa dá wọn lẹ́kọ̀ọ́ wa in asabatu fitnatun àmọ́ tí wàhálà kékeré kan bá dé bá inqalaba ala wajhi yóò ayíjú padà sọ́lọ́hun bíi pé òun àtọ́lọ́hun wọn jọ ládéhùn kan táwọn jọ ṣe ẹlẹ́mìí máa ní Ọlọ́run àjọ sọ báyìí orí ẹ̀ ò pé Ọlọ́run àjọ rò báyìí ò ní làákàyè nìyẹn bó láti jọ ń rò Ọlọ́run tó ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lè fẹ́ nǹkan kan kí nǹkan yẹn rí bẹ́ẹ̀ àyàfi tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ nìkan yóò ṣe ó gbọ́ ni mọ́ àní ẹ lè fẹ́ kíní kan kó ṣe
illa an yasha Allah àfi tọ́ba mi tó ní gbogbo ayé bá fẹ́ kí nǹkan yẹn ṣe. O lè dé Mẹ́kà àfi tọ́lọ́run bá fẹ́ kó o débẹ̀. O lè dé umura àfi tọ́lọ́run bá rò kàn ẹ́. Ayé ò lè fún ọ lówó àfi tọ́ bá rò kàn ọ́. Mùsùlùmí tó mọ Ọlọ́run ó gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ débẹ̀. Mo tọrọ nǹkan lọ́wọ́ èèyàn kò fún mi, kò yẹ kó jẹ́ bànújẹ́ nú ọ̀rọ̀ rẹ. Ọlọ́run ni ó bùn ọ́. Tọ́lọ́run bá fún ẹ yóò rán yàn. Wàhálà wà ní pé wọ́n dáwó fún ìyá Ọ̀ṣun, wọ́n dáwó fẹ́ nìkan ó ṣí àyálẹ̀. So ẹ̀fà wa náà lè já bọ́ọ̀tà ká bọ́ ọ ti bọ́ọ̀tà tẹ́lẹ̀. Ẹ lọ gbọ́ àwọn WhatsApp chat mi táwọn yẹn nìyí ń ṣe hookups. Àwọn tó ń ṣe hookup àwọn Islamic tó ń gbéra wọn fúnra wọn. Nínú wọn tó ń sọ̀rọ̀ ń bẹ̀ pọ́mù tí lòun. Ẹ̀yin lẹ̀ ẹ̀ bọ́ọ̀tà lẹ́nu Islam tó ti jábọ́ ti pẹ́ lára yín. Tẹ́ẹ̀kan ń fúborí gbé. Alẹ́ yìí ò lè fẹ́ kinní kan sẹ́ àfi tó bá jásí pé Ọlọ́run fún rẹ̀ ló bá fẹ́ nǹkan náà. Àyà kan nìyẹn. Wá bá mi lọ sínú Suratul Baqara. Fẹ́yìn tẹ́ ń fi Islam ta yín tẹ́ ń sọ̀sọ́kúsọ tẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ Islam mọ́. Wá bá mi wọnú Suratul Baqara àyà 108. Àní kí ló ṣẹlẹ̀ sí ọ tó ju ti Yasir Ammar bunu Yasir. Ammar bunu Yasir. Kí ló ṣẹlẹ̀ sí ọ tó tó tiwọn ìkànnù. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.